amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa kí yín káàkiri tẹ́tí ń wò wá ẹ̀ ṣàlàáfíà ni ṣé ó ń dùn kò ní lè mọ́ alágbára ọlọ́run akú ọdún akú yèdùn ẹ̀mí wá ṣọ̀pọ̀ ẹ̀ akínyìn èmi ọmọ yín àbúrò yín náà ní èjì rẹ mo tún ti dé bá ṣe máa ń dé sí amóhùnmáwòrán yín ṣàlàáfíà ni akínyìn bí ṣe wọ́n wá dúpẹ́ lọ́wọ́ tèmi wà lẹ́yìn ilé ibi táwọn náà dúró digbí ọláwálé tẹ̀mọ́wọ́ kò ní bàjẹ́ kò ní Sunday ayé ọbaṣan oníṣègùn òkè yín bàbá a tún ti jáde kúrò sílábà wa a tún ti jáde lọ síta lọ bá ìkànnà wọn bàbá wa náà àgbà Onilu èyí tẹ́ wà ní Nàìjíríà bí akínyìn lẹ́kọ̀ọ́ tiwa Olúyọ̀lé Ìbàdàn l'Ákúrẹ́ l'Óṣogbo n'Ílọrin káàkiri akínyìn ẹni jẹ́ pé ẹ̀rọ ayélujára ní l'Amẹ́ríkà ní UK ní Dublin káàkiri akínyìn a tún ti dé bá ṣe máa ń dé ètò àgbààgbà lórí amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa mo ti wà pẹ̀lú kan náà àgbà Onilu wọ́n ti lùlù fáwọn àgbà olórin tó pọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n lùlù fún bàbá wa King Sunny Ade bàbá mi ó kí yín sàn ẹ má bínú kó kéré ọwọ́ yẹn má bínú bàbá mi oníbàjẹ́ ẹ bá mi dárúkọ yín kẹ bá mi kàn olólùfẹ́ yín káàkiri tí wọ́n ní ká gbé yín wá ẹ bá mi kí wọn. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí a máa ju yín ṣe o ojú tẹ fi ń wà ò ní fọ́ o àdúrà wa àdúrà tìyín náà tó ń gbà lórí wa àdúrà náà túbọ̀ máa tẹ̀síwájú ni kò ní bàjẹ́ o ilé àtọ̀nà ẹnìkọ̀ọ̀kan ò ní bàjẹ́ ìfẹ́ wa ọlọ́run ó túbọ̀ máa jẹ́ kó gùn sí ni mo dẹ̀ kí gbogbo olóòtú àti gbogbo àyín bàbá tẹ wà nídìí ètò machine ọwọ́ ya máa ròkè o iléeṣẹ́ yìí ò ní bàjẹ́ o. bàbá ẹ bá mi dárúkọ yín fún ara ilé kan. orúkọ mi ni Alhaji Nojim Ayangbade Alani. ẹ ń jùlọ fún bàbá King Sunny Ade báyìí. bẹ́ẹ̀ ni lọ́wọ́lọ́wọ́ báyìí. màá à ń bọ̀ ń bẹ̀ yẹn má jà á ti dé bẹ́ẹ̀ báyìí torí ọ̀pọ̀ ẹ̀yà ara lé ọ̀pọ̀lọpọ̀ olórin àgbà àtọ́ ti lù fún náà àmọ́jà àmú bá ṣe máa mú ẹ̀wọ̀n bó ṣe ń ṣe. bàbá ọmọ ọbọ gangan nìyí. mo jẹ́ ọmọ bíbí ìlú Ayétẹ̀. Ayétẹ̀. bẹ́ẹ̀ni. ẹ bá mi sọ díẹ̀ nípa ìlú yín fọwọ́n tó ń wò ajá kan mọ ibi tó ẹjẹ́ àmọ́ díẹ̀ nípa ìlú yín. ọ̀pọ̀lọpọ̀ ló ti gbọ́ nípa Ìbàràpá méjèèjì ní ìlú wa tí a dákọ̀kọ̀ yìí kò ń ṣèlú tó níṣì táwọn èèyàn mọ̀ rárá tàbá ní ká ka Ìbàràpá méje yẹn náà tàbá ní ká gbà láti bá ṣe máa rìn àkàngbó ọ̀rà Ìdèrè Ayétẹ̀ Tápà àti Gàngàn àwa ka Èrúwà àti Làlátẹ̀ àwọn Ìbàràpá méjèèjì náà nìyẹn. ẹ wá bá mi kí wọn ara alẹ́ torí wọ́n pọ̀ tó ń wà láti ibẹ̀ náà bá mi kí wọ́n ní èdè wọn gangan kọ́ lè mọ̀ kọ́ ọmọ gangan ló wà bí pẹ̀lú mi. ok mo kí gbogbo ẹ̀yin bàbá mi àti ìyá mi nílùú Ayétẹ̀ àti nílùú Gàngàn mọ́ gbogbo Ìbàràpá méjèèjì o ẹ kú ara yá o èmi ọmọ yín Nojim Ayangbade èmi mò ń kí yín kára ó lé o. ẹ ṣé bàbá bàbá níbo ni bàbá àti màmá yín ọmọ bo ni wọ́n mo fẹ́ mọ̀. ọmọ bíbí ìlú Ayétẹ̀ òun ni ìyá tó bí mi bàbá tó bí mi Ayétẹ̀ ni wọ́n àti ìlú Gàngàn wọ́n wá láti ìlú Gàngàn náà so bet Ayétẹ̀ gangan ni wọ́n tẹ̀dó tí wọ́n bí àwa sí bẹ́ẹ̀. iṣẹ́ wo ni bàbá ń ṣe mo fẹ́ mọ̀ bóyá bí mo ṣe ń rò náà ló ṣe jẹ́. láṣẹ Ọlọ́run Èdùmàrè ìlú yìí náà ni bàbá mi lù tí wọ́n fi jáde láyé wọn ò níṣẹ́ méjì ju ìlú lọ. lọ́ fi tàn yín òun náà fi tọ́ wa tí wọ́n fi lé wa lọ́wọ́. mo fẹ́ irú ìlú wo ló ń lù ń gbà yẹn torí ṣe mọ̀ pé sìn ìlú ti pọ̀ oríṣiríṣi àlùjọ pọ̀ gbogbo ẹ̀ pọ̀ ẹ gbé mi lọ sẹ́yìn fún nǹkan tí ò yé mi tí ò yé ọ̀rá lé irú ìlú wo ló ń lù ní ayé ìgbà tẹ̀ ń sọ yìí sá ṣé bó ṣe rí bákan náà ni àbí báwo ni. rẹ̀rí tá bá ní ká sọ nípa àlùjọ ti wà lọ́wọ́ àwọn bàbá tó bí wa sẹ́yìn àwa kàn dé ìsìn akànyí amọ̀dánáìsẹ̀ ni tá bá sọ nípa àwọn bàbá yẹn ti lu àlùjọ sẹ́yìn tí èsì pé bóyá wọ́n lù ú fẹ́ léré tẹ́ pé léré àwọn ẹgbẹ́ tí wọ́n ní náà ni wọ́n ti ń lù ẹ mọ̀ pé tí ẹgbẹ́ bá fẹ́ jó sí
àwọn bàbá wa wọ́n á máa lùlù àwọn náà máa ṣáájú àwọn olómele àtẹ̀ tí wọ́n bá ń yíde káàkiri gbogbo ìlú tí wọ́n bá ń jó so ẹ ń rí i pé oríṣiríṣi àlùjó ló wà lọ́wọ́ àwọn bàbá yẹn bẹ̀rẹ̀ àwa náà tí wọ́n á mú sìn tá a fi ń ṣe apẹ ara táwọn ń change náà náà sọ di àlùjó ọkàn jẹ́ pé ìwé táwọn fi ń lò tí wọ́n ń gbà yẹn ó yàtọ̀ síbi táwa gbé sí sìn. bàbá ẹ ṣe lẹ́tọ̀ fún adé ẹ̀ ń pa ìlú torí nǹkan tètò èyí tó dálé lórí náà ni yàtọ̀ sí ká wá bá yín afẹ́ mọ̀ nípa bẹ́ẹ̀ ṣe ń ṣe fẹ́yàn tó ń wò yín lé tó kọ̀ fẹ́ràn ẹ̀ tí ò tẹ̀ mú yóò lè ṣe ṣe kó kọ́lù yìí kó dẹ̀ mọ̀ àti pé kí lọ́wọ́ nǹkan tó ẹ̀ ń tí ò kí lọ́wọ́ nǹkan tó máa need tí wọ́n bá dé pé èèyàn fẹ́ bẹ̀rẹ̀ sí lùlù ẹ là wá lọ́yẹ̀ díẹ̀. ìlú wọ́n lè kọ èèyàn lè kọ tó bá nífẹ̀ẹ́ tó láìkẹ́ school of music ìlú tiwa iná tiwa ẹ bá dé yunifásitì nísìnyí nífẹ̀ẹ́ Ìbàdàn wọ́n ń kọlù àwọn èèyàn wa tó wà mẹ́ tó ń kọ́ wọn nílùú wa mẹ́ rẹpẹtẹ tẹ bá dé gbogbo shop tó wà ní especially lẹ́kọ̀ọ́ ní káàkiri ẹ ti rí iléeṣẹ́ àwọn tó ń fìlú rẹ́ǹtì tó ń tàlù ẹ ti rí ọmọọṣẹ́ rẹpẹtẹ lóbìnrin lọ́kùnrin wọ́n ti ń kọlù tí wọ́n sì ti mọ̀ tí wọ́n ti tún lù fẹ́lẹ́rẹ́ ibẹ̀ tẹ bá wo àpẹẹrẹ ní orí ọ̀rọ̀ lúlù ní tẹ bá wo gbogbo àwọn obìnrin ibẹ̀ láti rí àyẹ́bìnrin àyẹ́ṣe kíkan táwọn náà dẹ̀ ń perform lórí stage so ẹ̀ lè kọlù ẹ̀ lè kọ. kí ni nǹkan pàtó kan tẹ̀lé gbé àmọ́ tí èèyàn bá fẹ́ ṣerú iṣẹ́ tó láti ní ẹ̀kọ́ bá mi sọ gbà ó ní nǹkan kan tẹ́gbà tó bá fẹ́ ṣerú iṣẹ́ yìí o ó láti ní nǹkan kan tó máa ní o bá mi tún mú yẹn sàn. àwọn nǹkan tó yẹ kéèyàn ní tí èèyàn bá ti fẹ́ mọ̀ lúlù ó gbọ́dọ̀ súnmọ́ àwọn onílù yẹn kó gbọ́ òwe torí òwe gangan nílùú ni kì í pé bóyá àkànlá lòjó lásán kọ́ àwọn tẹ bá rí àwọn tó mọ̀ lù dáadáa wọ́n á fẹ́ tó yẹ pé tí wọ́n bá déwájú yín báyìí tí wọ́n bá ti náwó fẹ́lẹ́rẹ́ tó ń kì wọ́n ẹlòmíì á máa sọ fún nílùú pé òun nídìí kò pé òun kódà ẹlòmíì tó bá ń gbọ́lù tí yẹn bá fìlù kì á kó wájú eléré ni níbi tí ìlú yẹn ti máa wọ̀ ọ́ lára sí so ẹni bá ti kọ́ tó bá ti fẹ́ kọlù pé kó kàn kọlù yẹn pé mo kàn fẹ́ máa lù káàkiri máa fi ṣe kínní àwọn ìmọ̀ tó wà ń bẹ̀ òun ni mo sọ yẹn gbọ́dọ̀ mo wé pa kò kìyàn lórí lójú agbo ibẹ̀ ni wọ́n gan ti máa rówó ibẹ̀ ló ti máa gbà yín. Alhaji ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré ìsìn tí wọ́n ń lùlù lẹ́yìn àwọn eléré ìsìn gbogbo ìtẹ̀ ń sọ yẹn ò wọlé ọ̀pọ̀lọpọ̀ àti gbọ́ ta lọ bọ́ wọn bàbá náà ní àtúbàtẹ̀ pòwe gan olórin gan máa wò pé kí ló ń pè nígbà tí ò ṣe kò fi bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ tí ń sọ yín lẹ́lẹ̀ má sọ yẹn ṣé àwọn ọmọdé náà wàá mọ̀ ń po òwe ṣé wọ́n ní máa sá pẹ̀lú nǹkan tẹ́ sọ yìí. onídìí kan sà ó dàbí ẹni tó lọ kọ́ télọ̀ tó ló hàn máa ṣọ́gé so ṣe mọ̀ pé tó bá free aṣẹ tún gbé gbá yẹn aṣẹ tún lọ gbé fẹlómi kọbẹ bẹ aṣọ kó gé àwọn aṣẹ wa máa rán so iṣẹ́ rẹ̀ ò pé. ọtẹ ni pé tọ́wọ́ máa kọ́kọ́ pé yẹn ni bọ́ láti wọ ẹni tó mọ̀ nípa ẹ̀ gangan. pé nítorí pé fújì ti pọ̀ anybody lọ́kàn lè lùlù fún eléré nígbà mo ti mọ ṣàjẹ́ lù mo lọ chọ́ọ̀chì mo ṣàjẹ́ lù ìyẹn ò ń ṣe pé o ti kọ́ṣẹ́ o ti mọṣẹ́ o lè máa fi jẹun o. o lè máa fi jẹun kò sẹ́ni tí ó mú ẹ o ṣùgbọ́n tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa pé onílù ni mí àyè kan wà nísìnyí nígbà tí ẹ ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́ nsìn tẹ bá pòwe kan fún mi nsìn pé kí n pè kí n lò tí n bá ti fèèlì ńbẹ gbogbo ìmọ̀ mi ò. ẹ wá gbélù yẹn báyìí sìn fáwọn ará ilé ẹ fi ẹnu sọ ẹ dẹ wá lù kọ́ ara ilé kọ́ lè mọ̀ pé kò ń ṣe gbà kàn fẹnu sọ lásán nípò mọ̀ nípa ìgidi bàbá bá mi gbé kò ní bàjẹ́ ẹ wá sọ o ẹ tún wá lọ́ka mọ́ kíní o ẹ ṣé bàbá. so mo ṣe wí ní. bàbá o. mo ṣe wí lẹ́nìkan sìn mo ní Àyàngbádé ọmọ Ojubanire mo júbà Ọlọ́run ọba àdáṣe níhun ni ìgbàgbọ́dọ̀ òun ni so mo á tún ní Ọlọ́run ọba ìbà bàbá mi ìbà so ẹni bá ti gbọ́ tó bá ti jẹ́. bẹ́ẹ̀ ṣe wá pé yẹn ṣe ó ti yé mi ẹ wá bá mi lù sódà bẹ́ẹ̀ ṣe ń pè yẹn kí mi má bá yín lọ káàrà yín náà wá bá yín tẹ̀lé bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ kẹ́ ti fẹ́ ní sọ ó yá.
Ayangbade Ojubanire. Nǹkan tó máa ń fún àríkẹ́ tó bẹ̀rẹ̀ pàfọ́mà tẹ́ bá ti pè é oníkàkà tí máa la wọ́wọ́ ń pè jẹ́ máa lọ wọ́wọ́ jáde kò ní bàjẹ́ bá pọ́lé yóò ní dàrú bàbá ẹ ṣeun ẹ̀yin ará iléeṣẹ́ ń bá wa lọ àṣàwọ̀ èdè wa gangan lélẹ̀ òun gangan la ṣe tó dáhùn pọ́kọ̀dọ̀ bẹ́ẹ̀ ẹ̀ sí pé wà lọ travel nǹkan ká mọ̀ ń pa nǹkan yìí kọ́ ọmọ wa náà ọ̀nà lè rí nǹkan gidi dìmú kò ní bàjẹ́ bàbá ìgbà wo ló wá di pé ẹ bẹ̀rẹ̀ sí gbé lù káàkiri ìgbòdìpẹ́ yìí náà rò pé òkè ìlú yìí o mo tẹ̀lé fi jẹun gbálẹ̀ bẹ̀rẹ̀ sí máa fi ṣerú mọ̀ pé kò yẹ pé ẹ̀kan náà lẹ sáré dókè tó di pé bóyá kínní ẹ bá a sọ díẹ̀ bí ọ̀rọ̀ yẹn ṣe lọ mọ̀ kó náà pẹ́ ti bẹ̀rẹ̀ sí lùlù ní ìlú kó tó di pé báwo nígbà tẹ́ ẹ̀ ń lùlù ní tó náà ń tẹ́ lùlù fún nílùú yín gbà yẹn ẹ gbé wa wọbẹ̀. a ní lóríṣiríṣi àwa náà ti kọ́kọ́ sin àwọn bàbá wa torí tí èèyàn bá sìn wọn èlù yẹn ó gùn lọ ni kì í pé èèyàn lù féléré nǹkan ni àwọn òlù kan wà tó yẹ pé tí wọ́n bá dálẹ̀ nílùú ìbílẹ̀ tó yẹ pé oríṣiríṣi onílù ò lè ṣán mele kò lè ṣán omele ẹ̀ débi pé yóò lùlù ẹ̀ nítorí pé kò kọ́ gbogbo ẹ̀ ni wọ́n fi lé àwa lọ́wọ́ step by step pé bóyá o ti wá o ti lò dé ìlú nísìn ibi tó bá pé gúdúgúdú ni wọ́n sì fi ń train ẹ̀ gúdúgúdú yẹn gbọ́dọ̀ mú ẹ lọ́wọ́ kan tó gbé òlù míì fún ẹ wo àá sìn wọ́n dáadáa kó tó di pé ìwọ náà tiẹ̀ wá di pé ẹ jẹ́ kí mi náà gbé lù kí n máa lò fáwọn yẹn nígbà táwa náà kọ yẹn dáadáa làwa náà ní àwọn obìnrin àwọn ẹ̀rọ wa tí wọ́n máa ń pè kíní ẹni sérékodé àwọn akẹ́kẹ́ ẹ̀dá ní ojú ẹ̀dá kíní kan àwọn náà máa lù tẹ̀lé wọn wẹ́rẹ́wẹ́rẹ́ adẹ̀ ní àwọn. ẹ̀ṣẹ̀ yẹn dáadáa náà ń lò yín. a ṣe tó tiẹ̀ pọ̀ jù gan lẹ́yìn a tún ní àwọn alápàlà tó yẹ pé àwa náà tún ṣan mele lẹ́yìn wọn a tún báàkì àwọn bàbá tó ń lù fún wọn kó tó di pé àwa náà darí wá sí Èkó. ṣé lùlù kọ́kọ́ fólórin kankan nílùú yín kó tó di pé wá sí mọ̀ bí yẹn náà torí àgbọ̀dọ̀ rántí àwọn tẹ̀ ṣiṣẹ́ fún gbà. òun náà ni mo sọ pé àwọn ní àpàlà tẹ̀ ń sọ yẹn. bẹ́ẹ̀ ni alápàlà àwọn onílù náà dẹ̀ ní ẹgbẹ́ kan tó jẹ́ eré wà ń pè ní tátàlọ̀ tẹ́ni bá ti ń gbọ́ orú bàbá tátàlọ̀ nìbàdàn yẹn oríṣiríṣi àwọn iṣẹ́ onílù ni àwọn náà ní ẹni tó ń kọrin tó ń ta ṣẹ̀kẹ̀rẹ̀ táwọn náà máa ń àkúbà tó àwọn èèyàn máa ń pè wá lélẹ́rẹ́ tó wọ́n máa set àwọn onílù náà nìyẹn bẹ́ẹ̀ so àti bẹ̀rẹ̀ sí ìlú fún àwọn ilé alápàlà oníkíní so à ń pè máa kàn ní akó lérè nílùú Ayétẹ̀ a máa ń lò fún ọ̀kan náà òun pẹ̀pẹ́ wọ́n pọ̀ oríṣiríṣi so. bàbá tó rọ̀ wọ́n tó ń wò wá káàkiri wọ́n á máa wò pé ìlú pọ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ni àmọ́ tá a bá worú ọ̀dọ̀ bàbá wọn sí King Sunny Ade ń sìn bẹ́ẹ̀ni irú ìlú yìí nìkan kọ́ lẹ̀ ń lù bẹ́ẹ̀ ló mọ̀ pé ìlú pé méjì mẹ́ta tẹ̀ ń lù ṣẹlẹ̀ bá mi sọ ìyàtọ̀ wọn ò lè yẹn méjì mẹ́ta torí ìpọ̀lọpọ̀ yìí tá a máa ní church nǹkan nígbà tá a bá ti gbé sọ́wọ́ ẹgbẹ́ gbogbogbò ẹ bá mi sọ wọn ìyàtọ̀ ìlú méjì mẹ́ta àti pé irú ìlú yìí mélòó gan ló wà kó tún bá mi ṣàlàyé fún wọn aráalé. ìlú póríṣiríṣi tá a bá wá wò bí ìlú ṣe póríṣiríṣi yẹn ó ní ìta yà sí ọ̀tọ̀ fún eléré. ẹ ṣe ìyẹn ni. torí àwọn kan wà tó yẹ pé tá a bá fẹ́ nísìn òkú àgbà kú nínú onílù nísìn à ń pè kàn ní jẹ́ olúfàlẹ́ ó ní bá a ṣe ń sẹ́mìlì ẹ̀ ó ní bá a ṣe ń lù àwọn eléré lò yẹn rárá tá a bá fẹ́ sọ ìlú tó eléré lò nísìn a lè lo omele a lu àpàlà yìí a lù yá lù so a lè ẹ́fà gbé kẹ́ríkẹ́rí kálá lọ lù fún àwọn olórin. kí ló dé bàbá ṣó máa bá iṣẹ́ yẹn jẹ́ kò bá mú mi kò lè lọ nítorí kẹ́ríkẹ́rí fún rẹ̀ àyè gbà àwọn díẹ̀ nínú olórin ni wọ́n lo gúdúgúdú nítorí ayé ìgbà yẹn kò sí ìsìn tó sí omele àwọn ò tí ì mọ̀ nípa pé ká lu omele méjì ló mẹ́ta gúdúgúdú yẹn ni wọ́n fi ń ṣomele ó sì lójú eléré tó lò ó lójú eléré tí mísìkì ẹ̀ bá mu so àwọn olùyẹ yàtọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wá béèrè pé ní irú ọ̀dọ̀ bàbá wa King Sunny Ade pé ẹni bá King Sunny Ade play kò gbọ́dọ̀ jẹ́sẹ̀ ẹyọkan lọ́mọ nígbà yẹn pé level bàbá yẹn ẹni bá ti wà ń bẹ̀ bí ìgbà tí yẹn ka secondary ó wá lọ yunifásitì
torí tó bá ti bá rú wọn play tó ti lè ṣe mi rò pé ibì kan tó wà tó lè gbórí wọlé sí tó lè gbórí torí wọ́n ti o gbọ́dọ̀ jẹ́ professional kan bẹ̀ tó o bá gbọ́n dáadáa tẹ́lẹ̀ tó bá débẹ̀ wà gbọ́n. bàbá kó tó dípa tẹ̀síwájú ẹ ti bá mi sọ ìlú méjì mẹ́ta mo á fẹ́ béèrè pé torí ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn tán wòye a máa ń rin yín lórí stage a dẹ̀ máa ń rin bẹ́ẹ̀ ṣe ń lùlù kò tẹ̀ yé wa bẹ́ẹ̀ ṣe ń lù àtọ̀mọ́ká yẹn ń lùlù sáni kí làwọn ìyàtọ̀ ìlú yẹn omele àpàlà nǹkan yẹn ṣé nǹkan tí a rí pé bẹ́ẹ̀ ṣe ń lù náà lélẹ̀ ṣé nǹkan tó ń jáde yàtọ̀ ni ká lè ṣàlàyé fún wa. ṣeré omele lórí omele kan a lè túnà sí mẹ́ta tí tóun ẹ̀ máa yàtọ̀ tí wọ́n dẹ̀ máa play papọ̀ lọ́wọ́ dídè ni ó ní bá a ṣe gbọ́dọ̀ fún un tá a máa wá tún náà ó dàbí ìgbà tí yẹn play keyboard do re mi fa so máa kẹ́ni tí dé so bẹ́ẹ̀ ni ó wà nínú ìlú náà eléyìí ní ìsìn tí mò ń lù lọ́wọ́ yìí mo lè fi lead mo sì lè fi back so ó ní lórí level bí tá a bá gbé sí. bàbá ṣe mọ̀ pé lecture lẹ́ ń ṣe fún wa professor ní ìgbà kí ló ń jẹ́ lead kí ló ń jẹ́ back. lead ni pé irú tọ́gà bá fẹ́ kọrin sìn ó bá rí pé ẹ̀bọ́ bá àwọn ẹmọ kó jí ire lè pò ilé òun lọ́kọ́ ló máa jáde gbogbo instrument tó kún padà la máa fi tẹ̀lé ó dàbí ìgbà tí irú àwọn barista Alhaji barista máa ń kọrin pé mo dá ẹ dúró ní òní ìlú ni ó dáadáa òun ló máa control music òun ló fi jẹ́ lead but music tó yẹ pé tóun bá dáwọ́ dúró kò gbọ́dọ̀ dúró yẹn máa lọ òun máa ń pè ní backing òun ló ń back rhythm tó fi máa lọ tí ò fi ní sí dàrú tó sí àárín àwọn èèyàn àti olómìnira bá ti dàrú kò sí nǹkan tí lead fẹ́ sọ so bóyá jẹ́ ni. so nǹkan táwọn olù yẹn ń pè sound yẹn yàtọ̀ síra wọn lórí stage bó tẹ̀ gbogbo ẹlẹ́gbẹ́ kọ́wọ́ tẹ̀ ń lù. gbogbo ẹ̀ kàn ń wá jọ ń papọ̀ ló fi ń dùn iṣẹ́ olúkàkú yàtọ̀ síra bẹ́ẹ̀ ni ìyáàlú náà iṣẹ́ tiẹ̀ náà yàtọ̀. ẹ ṣé bàbá kò ní bàjẹ́ àwọn aráalé náà ń gbádùn ibẹ̀ ṣe ń fún wa yìí ẹ wá kúrò ní ìlú yín ṣé ẹ rò pé ẹ lè fi ìlú yìí jẹ́ ńgbà tẹ́ bá dé kò ń fẹ́ kẹ́ fún mi ń tàn yẹn bó ṣe rí ṣẹ́kọ̀ díẹ̀ dẹ̀ lọ gbúrú ẹ̀dẹ̀ gbà lù ẹ̀dẹ̀ ń bẹ́lẹ́ lé ìṣeré ní báwo ló ṣe jẹ́. ohun tó ṣẹlẹ̀ ni pé mo ní belief pé mo fẹ́ wá fi jẹun nítorí pé mo ti kọ́ṣẹ́ yẹn nílé ó sì ti dá mi lójú mo dẹ̀ ti mọ bí mísíkì ti ń lọ láti lé àwa náà ń gbọ́ gbogbo àwọn olórin tó ń ṣe rẹ́kọ̀dù àti mọ èyí tí a mọ̀ pé tá a bá dẹ́kọ̀ kò bá yín lẹ́rù pé àwọn lè gbá mú. ọdún wo nìyẹn tó di pé fìlú yẹn tẹ wá sí kò tẹ bá rántí sá. ìgbà tí mo kò ní school mo dé kò ní 1977. 77. bẹ́ẹ̀ni àkọ́kọ́. kò dẹ̀ sí nǹkan méjì tẹ fẹ́ wá ṣe ni pé ìlú lẹ fẹ́ wá lù. mo wá ṣiṣẹ́ ní ìlú náà ni so ngbà tẹ bóyá tí ibi mi débẹ̀ pé ẹni tí mo kọ́kọ́ wá. òun náà ibẹ̀ náà la ẹ ti dẹ́kọ̀ báyìí ngbà tẹ wá dẹ́kọ̀ ẹ lọ ṣe kọ̀ǹdọ́tọ̀ òun náà lẹ mo gbé yín wọ̀ báyìí. ayé ìgbà yẹn làwọn olórin máa ń gbé káríà sórí mọ́tò. bẹ́ẹ̀ni. à ń pe mo kọ́kọ́ láǹsì ìtìrẹ́ à ń pe ẹnìkan ní brigadier J olúòní ní tìrẹ́ road láwàsí road nígbà yẹn òun ni mo kọ́kọ́ jẹ́ ní àkọ́kọ́ tí mo kọ́kọ́ ń bá lọ play kó tó di pé mo wá wọ́n wá rí mi ní ẹni tó jẹ́ onílù bàbá èké dáìró ó wá rí mi ibi tí mo ti ń lọ tí mo ń bọ̀ náà wọ́n á béèrè lọ mi pé mo pé ìtìrẹ́ náà dẹ̀ ní ilé bàbá so wọ́n á bẹ̀rẹ̀ pa ta ni mo ń bá ṣe mo á sọ pa mo ṣe ìtìlédè ní obet lágbájá báyìí òun ni mò ń lò fún wọ́n bá ṣe mo lè bá wọn play mo lè kọ́kọ́ bà mí náà pé òṣìṣẹ́ èké dáìró kí lèmi fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹrù yẹn báyìí náà. tó mo bá débi ẹ̀rọ àbá kan máa ṣàkọ mo ṣáàdé bẹ́ẹ̀ n bò jẹ́ pé báàkì mo dẹ̀ lọ́lù èmi kọ́ ni máa lead so mo dẹ̀ wo pátápátá àmọ́ pé gbà yẹn ni pé tó bá kùn díẹ̀ káàtó tó bá fún yẹn ẹni tó ń lead yẹn máa fún yẹn rhythm tẹ́yìn máa play mo dẹ̀ tó mọ̀ pé láṣẹ ọlọ́run gbọ́dọ̀ mú ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa bàbá àǹkan gbọ́dọ̀ ọ̀dọ́ bàbá olúòní yẹn ṣó ní jùjú ni wọ́n àbí. jùjú ni ṣọ́ọ̀ṣì wà. kò sí mọ́ àgbà ti dé. àwọn náà lu jùjú yẹn lásìkò àwọn náà lu wọn lápẹẹrẹ àwọn jọ ní set àwọn olúbí kankan bẹ́ẹ̀ni. so ẹ lù pẹ̀lú bàbá wa èké. bẹ́ẹ̀ni fúngbà díẹ̀ after tí mo play fúngbà díẹ̀ yẹn náà ni àwọn ọmọọṣẹ́ quality rí mi so
ẹ̀yin ara lè ṣe ni pé bọ́ ṣe mu wọ́n ti dọ́dọ̀ bàbá wa kébé ń Kwara báyìí bàbá. ngbà yẹn tí bàbá tiẹ̀ kọ́kọ́ rí mi ngbà mo dé tí wọ́n mú mi lọ sí alágbàdo ngbà yẹn wọ́n kọ́kọ́ wò pé kí ló ń ṣẹlẹ̀ ọmọ kékeré yìí ṣé kí ló ń ṣe wọ́n wá sọ pé àbúrò Àyẹ́táyọ̀ ni mí àgbà ṣé wọ́n mú wá sí láti máa bá a play ni wọ́n àṣà àdàpọ̀ pé àmọ́ tẹ̀lé ẹ̀gbọ́n mi wá ni o sọ bẹ́ẹ̀ Alhaji sáà ni kí wọ́n jẹ́ kí n máa torí Alhaji láìkí kó máa fọmọdé proud irú àkọ́bí Ọláyànsìn àgbégbà tó kéré wọ́n fi ń yan gan pé ọmọ kékeré lórí jáàsì kankan so bẹ́ẹ̀mi náà ṣàṣe bẹ̀rẹ̀ sí tẹ̀lé wọn lọ sí play tó di pé èmi náà mò ń back mò ń ṣe torí kan bọ́dì bá fẹ́ lọ tọ̀ máa gbé ṣe kó tó wá di pé àjọ ń. báwo ló ṣe rí lára yín gbà yẹn torí gbogbo àtà ń sọ general collins àyìn làbá bá àgbàlagbà kọlọ́kàtà báwo ló ṣe rí ńgbà tó dé pé wádìí pé ń bá wọn ṣeré kí ló ń ṣẹlẹ̀ lára yín gbà yẹn báwo ló ṣe rí lára yín gbà yẹn. ó gbọ́dọ̀ ní àbọ̀ reason ni pé tí n bá lòdì ìlú ń lu òkè pátápátá ilẹ̀ aṣú àgbàlẹ̀ wa lọ kì í sì ṣe gbogbo ìgbà yẹn náà la fi gbogbo òde la fẹ́ lùlù so bet lọ́dọ̀ kọ̀lẹ́tì ayé ìgbà yẹn kò dàbí ayé ìsinsìn ayé ìgbà yẹn á lọ play ọ̀sán tàbá kò play ọ̀sán àti play alẹ́ ó lè jẹ́ pé eré mẹ́ta bẹ́ẹ̀ lọ́sẹ̀ tá a ní sùn tí ò ní sórun ṣe mọ̀ ó kọ́kọ́ fa àìsàn díẹ̀ sí mi lára pé irúṣẹ́ ọmọ wa gbà yìí o at the end of the day nígbà tí mi ò sákó bẹ́ẹ̀ tí mi ò dé ṣe kinní bẹ́ẹ̀ iṣẹ́ yẹn mọ́ mi lára òun ló mọ́ mi lára dì í sí. bàbá ẹ jẹ́ kí gbé yín padà láyé ìgbà wo lẹ́ ń sọ tí bá bàbá wa Kollington ṣe bí iṣẹ́ etí nìyẹn àbí. etí ó ti fún mi etí. etí ń gbà yẹn mo fẹ́ kẹ́ gbọ́ bí èèlò nígbà yẹn tẹ́ bá lọ ṣeré torí kò sí 1,500 nígbà yẹn ẹ jẹ́ ká sọ́n pé owó díẹ̀ nígbà yẹn náà torí kí máa ń bè lọ́rùn gbọ̀n wọn ti bá lọ bá akọ̀ owó yẹn ṣe wá níyì ni bí èèlò tẹ́ bá lọ ṣeré nígbà yẹn lẹ́ máa ń. ṣé tiẹ̀ rí ti owó eré ẹ̀ kò ṣeé sọ nítorí pé oríṣiríṣi abá pa kì í ṣe pé abá gbà lọ́sẹ̀ yìí láàfin máa pa àgbà lọ́dún tó mọ́ bẹ́ẹ̀ tí èyí tí mo rí tí mo kó jọjú tí mi ò fi lè fi wé àsìkò tá a wà yìí ni pé tá a bá fẹ́ gba royalty rẹ́kọ̀dù ní tàbọ̀tàbọ̀ lágége ńgbà yẹn kò sírú gbèsè tá a lè jẹ ẹ̀mí wa balẹ̀ níwọ̀ torí ẹni tí nígbà táwọn kọ́ bẹ̀rẹ̀ owó rẹ́kọ̀dù gbà envelope ni wọ́n máa pè wá ńkọ̀ọ̀kan mo kọ́kọ́ gba 120. 120 naira. mo fò sókè. ní etí yẹn. n gbọ́ pé owó létí mò ń gbé gan kò wọ́ 20 naira. nígbà yẹn kí n wá gba 1 and something. n gbọ́ ya títí à ń gba 300. à ń gba 5 and then tó ń wo 1. ní royalty nìyẹn o. ní royalty record tí rẹ́kọ̀dù kan bá ti jáde tí wọ́n bá ti ta tí wọ́n bá ti san royalty fọ́ọ̀gà á fún àwa ní ti wọ́n á kàn ní ká pàdé lọ́fíìsì. ẹ̀ẹ́dẹ̀mọ̀ káyé ìgbà yẹn a máa ń release record tó mẹ́ta léyìí à lọ́dún. so owó yẹn 300 yẹn ní bá gba 300 yẹn kábíyèsí Ọlọ́run àwa náà tá a bá jẹ yẹn gbèsè nígbà yẹn máa wò pé a bá gbowó record wa àṣàkọ. Alhaji àwọn ibi tẹ bẹ́ẹ̀ ló bá yẹn wọn ò fọ́wọ́n onílù lórí royalty mọ́ ń sìn yìí ṣé ó dàrú ni àbọ̀wọ̀n eléré lọ ń ṣe mọ́ ẹ̀yin lẹ gbé mi wọ̀ bẹ̀. bí mo ṣe ń bá yín sọ yìí mi ò lè sọ pé a lè rí ìdáhùn ẹ̀dá rẹpẹtẹ nítorí pé ìgbà tí eléré lọ sáyìn fún promoter wọn ń pa wá. ìgbà yẹn náà wọn ń pè yín. nígbà yẹn wọn ò pè wá bet wọ́n mọyìn àwọn promoter gbà yẹn wọ́n mọ̀ pé èèyàn ló ń bẹ lẹ́yìn orò tó fi ń ké bet sì àwọn promoter sì sí wọn ò fẹ́ mọ̀ mọ́ nítorí pé ẹbí tí wọ́n ń lọ yẹn eléré yẹn bọ́n ṣe fẹ́ jàgbà bẹ́ẹ̀ nìkan ṣe produce eléré tó fi gòkè báwọn ṣe máa jàgbà tó máa fi di tiwọn náà máa wá àti bẹ́ẹ̀ nígbà wọn bá sáyìn mọ́tò fúnra wọn tí wọ́n ṣe yóò béèrè onílù nígbà tí olórin fúnra ẹ̀ tó bá ti claim nǹkan tí ó claim bẹ́ẹ̀ tí nígbà tí wọ́n bá ti gba gbogbo yẹn ó máa nira fún àwọn náà láti lè sọ pé ẹgbẹ́ gbogbo rẹ́kọ̀d bẹ́ẹ̀ tí àwa sì ń gba lẹ́nu ìgbà tá a dọ́jọ́ kìsànà gbogbo rẹ́kọ̀dù tá a ṣe àwọn àgbà royalty àgbà o mi ní gbèsè ẹgbà yẹn lọ́wọ́ bàbá àgbà o. ẹ má yà á ti dọ́sọ́dọ̀ KSA rẹ́kọ̀dù lẹ kọ́kọ́ bá bàbá wa General Kollington Ayinla ṣe tẹ bá rántí àti pé rẹ́kọ̀dù mélòó lẹ bá wọn ṣe. rẹ́kọ̀dù mo máa bá ọ̀gá ṣe kó tó di pé àsìmí díẹ̀ a tó márùn. ṣe rántí ẹ àkọ́kọ́ ni Grace of God Blessing àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rẹ́kọ̀dù tó jáde tẹ̀léra wọn gbà yẹn
márùn bá ga ṣe. sẹ́yìn àti bàbá orí kan bọ́ọ̀dì ẹjọ́ ṣiṣẹ́ pọ̀. láyé ti kọ́lítì bẹ́ẹ̀ni rẹpẹtẹ rẹ́kọ̀dù tìyàn tiẹ̀ ló ń kà kò tiẹ̀ ló ń kà ẹ mọ̀ pé rẹ́kọ̀dù mẹ́ta la máa ń ṣe yíyà iṣẹ́ ilé ẹ̀ pọ̀ gan ọ̀nà jì. ìbáṣepọ̀ yín dẹ̀ ṣe rẹ́gí dáadáa. bẹ́ẹ̀ni a sì ń ríra wa ń sàn dùn kó tó di kó fayé lẹ̀ àti Táyọ̀ àti bàbá jẹ lílì gbogbo wa à ń ríra wa ní wa ń dùn síra wọn. ẹ ṣe bàbá kò ní bàjẹ́ ẹ rí bá ṣe ń mu bàbá tó fáwọn yìí tẹ̀ ń bá tẹ̀ mọ̀ tẹ̀rọ bóyá KSA gan ni wọ́n máa ń sọ pé àwọn gan lùlù fún General Kollington Àyìnlá nǹkan tètò yìí tó dálé lórí nìyẹn ní ìtọ́wà láyé tọ́wà láàyè wọ́n gbọ́dọ̀ sọ bó ṣe dí káà náà lè mọ̀ báwo ló ṣe wá di pé ńgbà tó kúrò ọ̀dọ̀ bàbá General Kollington Àyìnlá níbo lẹ wá lọ. ọ̀dọ̀ General Kollington Àyìnlá ìgbà tá a ti London dé ní 89. ẹ lọ London pẹ̀lú wọn gbà. àlọ́ Amẹ́ríkà ní 87. a wá lọ sí London ní 89. ìgbà tá a dé láti London ní gbogbo báńdì kó lẹ́yìn wọn. ṣe fi ṣèkà fún bàbá ni. kí wọ́n fi ṣèkà a claim owó kan ni. so ṣe dẹ̀ mọ̀ pé ayé ìgbà yẹn náà ojú òtún tí là dáadáa. so ló di pé ẹ wá pàdé mi bíbí ẹ wá ká sọ ẹ wá ká claim ẹ bẹ̀ẹ̀ tí ayé ìgbà yẹn tí a bá ti ní kíní pẹ̀lú ọ̀gá bẹ́ẹ̀ kò sẹ́ni tó máa ní òun dìde òun ní àyà gbangba pé èmi mọ́ sọ báyìí. tó lè sọ̀rọ̀ jáde. so kíní yẹn máa ń dá wàhálà lẹ̀ ìsídà kó sọ pé òun ò gbọ́dọ̀ rí mọ́. ní omi ò gbọ́dọ̀ rí mọ́ yẹn kò wá ní sọ kémi wá torí pé àjọ jọ ń jìyà ẹni o tíyẹn fi sọ o èmi ò ní fẹ́ fi báńdì lẹ̀ èmi ò ní sọ pé àjọ sọ ni. so oríṣiríṣi bó ṣe wà ní. báwo ló ṣe wáyé pé gbogbo yín wá lè ṣe. níwájú Ọlọ́run àti ẹ̀bí ìmọ̀ yẹn ṣe kò Ọlọ́run ni ó kàn ń lókà kí pé bóyá ṣe mítì pé ẹ̀jẹ̀ àdáṣẹ́lẹ̀ ó kàn wọ́n lé pé tí n bá ti dé Nàìjíríà èmi ò ṣe mọ́ èmi ò ṣe mọ́ mi eré la pè ó dẹ̀ kó sí àsìkò meanwhile orí kan bọ́dì ò sí ní bẹ̀ǹgbà ẹ̀kọ́ bá wá lọ sí London yẹn òun ti ní class pẹ̀lú ọ̀gá so after lòun ṣe wá padà síbẹ̀ but nígbà tá a ti wá rí pé gbogbo wa gádà jọ mọ wá ṣọ̀kan àgbà ọ̀dà ká kúkú wà ká dá tiwa náà sílẹ̀ ìyẹn la fi fọ́ọ̀mù Adémíká bàtà Fuji reformer sílẹ̀ ńgbà yẹn. nígbà yẹn so gbogbo ẹ̀yin ẹ mọ ẹ̀yin bàbá ni ta ló wá ń kọrin fún yín gbà yẹn. àmúbọ̀bọ̀ kan ní Musibawu ni wọ́n ń pe ọmọ yẹn wọ́n máa ń play ní hòtẹ́ẹ̀ kan ní àdúgbò Alágége ń bẹ̀ ó dẹ̀ good so bẹ́ẹ̀ ni wọ́n ti ní ká mú ọmọ yẹn kó máa lead wa so ọmọ la fi pọ́ ọmọ yẹn la fi ṣe rẹ́kọ̀dù kan lọ́dọ̀ bàbá Olúmọ nígbà yẹn èkejì tá a fẹ́ ṣe ló di pé Ọlọ́run kó dáríjì o ń ta gbọ́ ni o ló di pé ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní ṣe jágajàga. owó ti dé ni. ọmọ yẹn mọ̀ pé ẹni tí ò ṣerú ẹ̀rí ó ti ń ṣe kíní kan ìgbà tá a máa gbọ́ àwọn tá a rìn yẹn sí pé kí wọ́n bá a sọ àwọn tó jẹ́ bàbá sàlẹ̀ wa wọ́n ní láti sọ pé bàbá Olúmọ fúnra ẹ̀ ló ní kóun dá dúró nítorí pé òun ni orúkọ ẹ̀ máa tàn jù ipe tá a bá dẹ̀ tó bá kọ̀tínú láti máa bá wa ṣe sóní mọ̀ pé ẹgbẹ́ ni wá pé owó ẹgbẹ́ kò ṣe é dáná o. ẹ̀yin dẹ̀lẹ́ pé o. àwa la dẹ̀ pé so bó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe kíní kan tó ṣe pé òun náà bẹ̀rẹ̀ sí fa. oríṣiríṣi. so àwọn á wò pé wẹ́ eléyìí gan ò lè mú yẹn délẹ̀ lérí so bó ṣe ká kọ̀ọ̀kan náà ṣe wá fáìn wíẹ̀ tí ẹgbẹ́ yẹn ò fi sí mọ́ ni. màá wá bèrè lọ́wọ́ ìyàwó wà nẹ́yìn àti baba General sí láti ìgbà yẹn ń tẹ̀ ríra mọ́ ni àbí báwo ni ìbáṣepọ̀ tó náà lálẹ́ náà fẹ́ mọ̀. àìmọye ìgbà tí wọ́n kódà tí wọ́n bá fẹ́ rí mi lénìí wọ́n sì ní ìdí àwọn kankan lórí music wọn àwọn èèyàn kan tó yẹ pé èmi mo mú àwọn ènìyàn lọ síbẹ̀ a máa ń pàdé tí wọ́n bá fẹ́ rí mi wọ́n lè pè mí a máa ń pàdé tí a bá ti pàdé àríkẹ́ àríyọ̀ ni kódà ṣe mọ̀ pé ọ̀gá wa ń sìnkì Sunny Ade òun ni adviser tí wọ́n bá wá sí play wa tàbí ọ̀gá bá ní ìnáwó ṣe ní Oǹdó tí wọ́n bá wá wọ́n máa ń kí mi pé Nojim pẹ̀lẹ́ máa dé kankan tí wọ́n jẹ́ kí ọ̀gá wa gan mọ̀ pé mo bá wọn ṣiṣẹ́. sọ á jẹ́ pé General Kollington Àyìnlá ò bínú sí yín. àwọn ò bínú wọn ò fìgbà kan bínú sí mi anytime mo lè wọlé wọn. ẹ ṣe bàbá torí a gbọ́dọ̀ yànnàná ẹ̀ bó ṣe rí kó lè yọ àwọn aráalé náà
kó má de kí bóyá à ń fi kan ọmọ kan mú dẹ̀ inú mi dùn bẹ́ẹ̀ ṣe ọ̀nà náà fún wọn yẹn níbo ìwà tẹ wá kúrò àní ṣe báwo ló ṣe wá jẹ́sẹ̀ ṣé elérò ilẹ̀ tí wọ́n á ṣeré fún kẹtọ́ dọ́dọ̀ king of world beat. ìgbà tí mo kú lẹ́yìn tẹ́ ti kúrò lọ́dọ̀ tẹ́ ti dẹ́gbẹ̀yìn ilẹ̀ nǹkan yẹn. èmi ò tiẹ̀ lẹ́yìn ti ẹ̀yìn Adéyínká yẹn mi ò wá bẹ́lẹ́rẹ́ kan lùlù mọ́ tó ju studio work ayé ìgbà yẹn ìlú dáa eléré ń ṣe rẹ́kọ̀dù tẹ́ pé a lè ní láàrin ọ̀sẹ̀ a lè ṣe studio bíi ẹ̀mẹ́fà a máa ti bìkan bọ́ síbì kan bá ṣe ń kó lòlúmọ́lá máa lọ road mile lọ gbogbo ẹ̀ so tẹ́ pé gbogbo gbàyà ayé dáa kò ṣe sí yìí tẹ́ pé kò sí nǹkan kan mọ́ yìí. Alhaji torí bá ṣe ń fúra wa ìmọ̀ ń fẹ́ràn ẹ̀ torí bẹ́ẹ̀ ṣe ń sọ pé ayé da yìí owó táwọn eléré ń pàǹgbà yìí kò pa bẹ́ẹ̀ ń fi yé wa ń pé ó lè má pa àmọ́ níyì ni. ó ní ìsà ó ní láyé ìgbà tá à ń sọ yìí náà àwa ní àtìgbà 400 lórí rẹ́kọ̀dù rẹ̀ pẹ̀lú bá ṣe lórúkọ tó láti bẹ̀rẹ̀ àdẹ̀tí dẹni tó ń gba 30 50 lórí pé wàá bá mi ò ń ṣe bámbọ̀ sí wọn o ẹ̀sìn lágbájá ni màá lò wàá bá mi ṣe rẹ́kọ̀dù àdẹ̀jọ́ ṣáàjì ara wa àdẹ̀sán. báwo nìyẹn ṣe wọ báwo nìyẹn ṣe báwo lẹ ṣe ń ṣe yẹn ṣé ẹ ti máa gbórin náà ni àbákàn ní kẹlù nǹkan báyìí tẹ́ bá ní lọ ṣiṣẹ́ studio fún. ọ̀pọ̀lọpọ̀ eléré là ń bá ṣiṣẹ́ studio tá a kì í ṣe rìhásà nígbà tó yẹ pé tẹ́ bá ti wà professional kìíní lórí iṣẹ́ tí wọ́n bá ti gbórin jókòó ẹ gbọ́dọ̀ wá lù tẹ́ máa lù sí àwọn iṣẹ́ mi wà tó yẹ pé emergency bẹ́ẹ̀ ni tí ò ní sáàyè pé a fẹ́ ṣe record àwọn ẹlòmíì wà tó yẹ pé a máa ti play náà ní studio wa kíní kan ìyàgò báyìí ni play yẹn la máa gbà wọ́ bẹ̀ bọ́dà ti fẹ́ máa ráyè rẹ̀ àṣà ní orí kíní ẹ̀túgbà wọn bá ti kọrin wọ́n ṣe kọrin yẹn lákàn gádà ráńpẹ́ ẹ̀jẹ̀ amú ìwà kíní wọ̀ mọ́ akíwọ̀ ìwọ̀n wọn ọ̀yáyá track ẹ̀jẹ̀ àdúbáyìí sí àstọ̀ ẹ̀ adéwọlé àmú so mo ṣe jẹ́ ní ẹ̀bẹ̀ táwọn kan wà tó yẹ pé wọ́n sì ní ìdí help wa tó yẹ pé àwa bá ṣe jó nílùú yìí náà àwa fúnra wa la tún bá wọn tó rìn torí ẹlòmíì ò mú orin tó òun kàn fẹ́ kọrin ni ẹ̀wọ̀n àwa gbé kalẹ̀ láwa sọ pé bẹ́ẹ̀ fẹ́ ṣe ìkọ́ eléyìí ni ẹ gbé síwájú eléyìí ni ẹ gbé sẹ́yìn wọ́n ṣe ń tó ní èèyàn ò lè fúnrin ẹ̀bẹ̀ kó máa kọrin ẹ̀bẹ̀ lọ kó wá torin ìdúpẹ́ bọ̀ kó tó wá padà kó bẹ̀ bọ́ sínú orin ẹ̀bẹ̀ ṣé àwọn pé tó bá ti kọrin ẹ̀bẹ̀ ó ń bẹ lọ́hùn fún nǹkan tó ti bí tó kẹ́rẹ́ ó bá bọ́ sí dùpẹ́ yẹn á ti rí i pé ohun tó tọrọ yẹn ó ti tó lọ́wọ́ nìyẹn kì í pé kó wá kọrin Ọlọ́run ṣàánú mi tán kó wá ní mo dúpẹ́ Ọlọ́run ti ṣàánú mi kó tó wá ní mo dá ẹ dúró nílùú mi o mo tún fẹ́ wọ Ọlọ́run mo tún dé ṣe mọ̀ pé ó ti ń dà àwọn kan wà tá a máa bá ṣe rẹ̀ àṣà bẹ́ẹ̀ tó àwọn kan ò tiẹ̀ nígbà wọn ò ní wọ studio láì jẹ́ pé a bá wọn ṣe torí àti tọ́ wọn sọ́nà wọ́n pọ̀ lọ rẹpẹtẹ báyìí káwọn náà tó wá di. Alhaji kí ni ìyàtọ̀ tẹ́ irú ìlú tẹ́ ń lù yìí ṣé yàtọ̀ wà tí èèyàn bá ń lò fún ní fuji tí èèyàn bá dẹ̀ ń lò fún ní jùjú ṣé yàtọ̀ wà ń bẹ̀ mo fẹ́ gbọ́ látẹnu. ìyàtọ̀ wà ń bẹ̀ nítorí pé eré ẹ̀ gan fúnra ẹ̀ yàtọ̀ omi dẹ̀ wà tó yẹ pé ìlú ta lò fún fuji a lè gbé wọ jùjú èyí tá a lò nínú jùjú a lè gbé wọ fuji báyé ìsinsìnyí ṣe gbà ẹ rí i pé tá a bá wo rẹ́kọ̀dù Grace of God yẹn ẹ rí i pé kì í ṣe rílí jùjú kìnìún la play síbẹ̀ ọjọ́ àlùjọ fújì déédéé wà ń bẹ̀ báyìí ṣe lọ látọ̀ so bẹ̀ tá a bá ní ká wò ní media music changes wà nínú eré fújì ó wà ní àpàlà ó wà ní jùjú olùkàkọ̀ ọ̀jọ̀ra wọn ẹlòmíì wà tó lè lùlù fújì tí ò lè lùlù jùjú tí mo ń lọ gan ni ó wà bẹ́ẹ̀ àbí ó wà rẹpẹtẹ tí ò ní lùlù fún ní jùjú tí ò lè lùlù jùjú àfi fújì yẹn torí àlùjọ yẹn ló fi kọ́ra kádà bolẹ̀. Fuji dẹ̀ náà lòjó gidigidi. ọ̀pẹ tí wọ́n gbàtì. òun ni o. so. àmọ́ irú ẹ̀yìn nǹkan bẹ́ẹ̀ ṣe wà yìí. jùjú ó ní ibi tí wọ́n ti máa pe kíní wọlé. ìlú wọlé. àbíbi tẹ́yìn náà bá fíl. pé olè wọlé ń bí. wọlé kọ jáde. kò sí kò máa dàlù. tí ò ní di olórin lọ́wọ́ bó ṣe wà ní. Alhaji bàbá ó wà mẹ́ẹ̀ bàbá gbọ̀kọ̀ sẹ́yìn tẹ́yìn ò lè lùlù fún àti jùjú fújì àpàlà gbogbo ẹ̀ ń lù lọ ni. adúpẹ́ àfihàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bọ́n ní Muslim pè wá àwa ni à ń lọ bí Christian pè wá ní record à ń lọ Ọlọ́run ṣiṣẹ́ yẹn àti dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀ ṣe pàdé bàbá wa legend worldwide ni king of world beat báwo lẹ ṣe pàdé àwọn èèyàn náà wọ́n ń dúró dè yẹn gbé wọ́n fẹ́ gbọ́. lóòótọ́ bàbá wa kì í Sunny Ade kódà mi Ọlọ́run tóbi lọ́ba torí mi expect pé mo tiẹ̀ lè gun stage wọn débi pé màá lùlù fún wọn bí ọ̀rọ̀ yẹn ṣe wáyé ń gbà yẹn ni pé tour manager wa à ń pè ní Ọ̀sàyẹmí lọ́dọ̀ wọn gbà yẹn
òun ló ṣe ìyàwó fọ́mọ ẹ̀ mo wá ní opportunity brother mi tó wọlé nsìn tó wọnú yàrá lọ́sìn yẹn àwọn náà ń lò fún Délé Abíọ́dún so àbúrò mi kan tó tún wá ń lò fún wọn ó disappoint wọn níjọ́ yẹn mo ti bá wọn parí ìjà yẹn bẹ́ẹ̀ tí still kò ṣíwọ́ wọn wá ní àwọn sì tún ní play lọ́la o kí wá ṣe pé èmi gangan brother mi gangan ló dé ń lò fún Délé Abíọ́dún tẹ́lẹ̀ káwọn lẹ́yìn tó lọ sí Amẹ́ríkà so Délé mọ̀ mi ẹni yìí ló wá sọ pé tí n bá fẹ́ kí wọ́n máa yẹ̀yàwó Onílù mo gbọ́dọ̀ tẹ̀lé àwọn lọ play bí tí mo ti tẹ̀lé wọn lọ sí show nìyẹn so mo sá lùlù fún Délé Abíọ́dún ní ọjọ́ yẹn composer wa Mr. Adéyẹmí òun ló kàn ó dàbí pé time yẹn ọ̀gá lọ sí tọ̀ àwọn Onílù yẹn wá drop ọ̀gá wò lẹ́ ń sọ yẹn King Sunny Ade lọ sí tọ̀ so wọ́n láti wá àwọn Onílù mi pààrọ̀ so bí Mr. Adéyẹmí ṣàti pè mí pé ṣé mo mọ àwọn mo ní mo mọ yín bẹ́ẹ̀ tí mi ò wọ́n wá ní òkè màá mọ àwọn jù báyìí lọ kí n fún àwọn nọ́mbà mi màá fún wọn pé iṣẹ́ kan wà tá a máa jọ ṣe studio torí àwọn náà máa ń gbé artist ìyẹn lèmi fọkàn sí bó ṣe dijọ́ yẹn kàn ní kí n wá pàdé àwọn à ń lọ sí studio nígbà tí màá dé ibẹ̀ wọ́n bá ní ibi táwọn mú mi lọ wọ́n ṣàjẹ pepper soup wọ́n mú ọ̀rọ̀ tí abẹ̀ sí mo tí wọ́n ní ibi táwọn mú mi lọ ọ̀dọ̀ King Sunny Ade àyà mi kọjá ó ṣe kì í King Sunny Ade kẹ̀ wọ́n ní kò sí wàhálà pé wọ́n máa láìkì mi mo tẹ̀ ṣe múra kíní kankan àwọn fẹ́ ṣe ọ̀dà ẹ̀ǹṣó mo wá ti wò pé kò kú sẹ́ni mo dágbére fúnlé pé mo lọ ọ̀dọ̀ Sunny so dé lójú tó jẹ́ tax friend mi gan mi ì sọ fún ìyàwó mi mo kàn ní mo lọ studio ni so God so good nígbà dẹ̀ débẹ̀ lẹ́kọ̀ọ́ nìyẹn àbí ní Unilag àti ṣe audition yẹn àwa jẹ́ 13 Onílù tàbá pàdé ńjọ́ yẹn so Mr. Adéyẹmí yẹn dẹ̀ ti sọ pé ìgbà tó máa ṣẹlẹ̀ ni pé òun á ti jẹ́ pé kí ọ̀gá pé bí àwọn mẹ́rin kó tó kàn mí kí n lè mọ bí n ṣe máa nǹkan tá máa pè màá ní kò burú èrò ọkàn mi ni pé mi ò lè ṣiṣẹ́ mbẹ̀. kí ló dé. nítorí pé a bá ń sọ̀rọ̀ nípa lórin mi ò tí ì súnmọ́rú àwọn èèyàn tó bẹ́ẹ̀ so ngbà lọ́hùn máa ṣiṣẹ́ àrà èmi tí wọ́n ní wọ́n máa pè é mẹ́rin gbogbo olù tó wá wọ́n bá kó wa jọ ọ̀gá dẹ̀ ṣàdúrà fún wa ní ibi tá a wá ìwọ̀n fẹ́ kó ká kò ṣe jù rẹ̀ lọ mo tágbára bá gbé ní ká ṣe o torí ẹ máa ń fẹ́ ṣe jù ráyè lọ torí ẹlòmíì lè gbé èmi ní kíní kan òun lè máa láìkẹ́ o ṣeun tọ́lọ́run bá fún ẹ tó bá ṣe tó bá yẹ kó wọ ni Ọlọ́run òun á gbà jẹ́ nìkan bọ́dẹ̀ ṣe wò wá gàrà wọ́n bá pè mí. ẹ̀yin ló kọ́ pé. báyìí jókòó yìí ló jókòó wọ́n tẹ̀ gbé ṣáà méjì síwájú wa àfẹ́sẹ̀. ogun ti jáde. tóbi di ọmọ tí mo pè lẹ́ẹ̀kan pé táìmù la travel yẹn òun ló bá kì mí bẹ̀ ẹ̀yẹn Túndé yẹn wọ́n bá kì mí àti Túndé yẹn wọ́n sá ń kọrin wọ́n ní a máa lù sí i ngbọ̀ ya ká máa fọ́n rédíò ngbọ̀ ya wọ́n ní ká sólò bí tọ́yẹ ká sólò ngbọ̀ ya èmi ṣe yẹn wọ́n ní kí Túndé náà lédi kèmí náà bá kẹ̀ àṣà yìí wọ́n ní ká méjì yẹn bọ́ síbì kan wọ́n á bẹ̀rẹ̀ sí pé àwọn tó. àwọn lọ ṣe fúnra wọn personally. fúnra wọn àtàwọn àwọn manager wa tó tún wà ń bẹ̀ tí wọ́n jọ ń jọ̀jẹ̀ so ọ̀dẹ̀kùn ọjọ́ kẹtàlá níṣò fún Ládọjà láyé ìgbà yẹn bọ́n ṣe mú àwọn méjì yẹn láti gbà yẹn ni. ẹ̀yin méjì péré. àwọn méjì ìgbà mo délé lèmi náà sọ pé mà bá sàn ní lọ. ẹ̀ ní kọ́kọ́ sọ. lọ́wọ́ wá di pé báwo ló ṣe débẹ̀ kò ṣe délé sọ àbí kò ṣe dágbére lé o nítorí pé mi mọ ohun tó máa bí bọ̀ so Ọlọ́run dẹ̀ gbàkóso. láti gbà ẹ̀yin méjì yẹn nìkan. lórí pé àbá wọn travel àṣẹ gbogbo tàdé tún róúnjẹ ọjọ́ wa jẹ́ ń bẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. fọwọ́n tó ń wò yín tó mọ̀ ọ́ pé ẹ sọ wẹ́rẹ́ di wẹ́rẹ́ bẹ́ẹ̀ yẹn ẹ sọ fún wa ṣókí irú èèyàn gbogbo alámọ̀ bàbá ń kó ní jó ní kínní àmọ́ wọn nǹkan tá ò mẹ̀yìn mọ̀ irú èèyàn wo gangan ni bàbá King Sunny Ade tó bá yẹ pé wọn ò ṣeré àbí nǹkan ń gbé kínní. ṣe rí gbogbo ọ̀nà ló gba ọ̀gá wa ṣe rí àdé àkàn wà fún un tá a bá débi iṣẹ́ ká ṣe ni o ọ̀gá ò fẹ́ oníṣẹ́ ìmẹ́lẹ́ tàbí kó débi iṣẹ́ kó máa fi ṣe nígbà yẹ pé àwọn fúnra wọn ò ní fi ṣe ìmẹ́lẹ́ tá a bá ní ká sọ ní Nàìjíríà yìí lónìí ìdòní ẹ bá wo eléré tó tètè ń dé ṣó ọ̀gá ni òun ló dẹ̀ máa play to the end débi pé yóò tẹ àwọn tó pè é lọ́rùn ní kí pé bóyá mo play 3 hours àwọn ẹ̀rọ gbogbo wọn á jó débi pé àwọn èrò á máa lọ kó tó di pé ó máa gbé máìkì sílẹ̀ so wọ́n tó bá fẹ́ bá ọ̀gá ṣiṣẹ́
o gbọ́dọ̀ ṣiṣẹ́ kárakára kàn mọ̀ pé yes iṣẹ́ yìí o fẹ́ ṣe kì í professional tó bá jẹ́ bí pé ó bá dé àyè yẹ̀yẹ́ ká ṣeré ipá kò sí ohun tẹ̀ lè bọ́gà sọ kò lè sí ohun tí ọ̀gá fún rẹ̀ ò lè bá yín sọ kò sí advice ọ̀gá ò lè fún yẹn so níbi ká tá a bá bẹ̀rẹ̀ sí jọ ṣe àwàdà báyẹn ẹ rò pé àwọn kan so. ẹ jẹ́ àsọ̀rọ̀ nípa báǹdì yín mo fẹ́ ka analyse báǹdì generally gbogbo yín mélòó lẹ máa wà lórí stage tó bá ní men on stage boys on stage mélòó ló wà ní orí stage pẹ̀lú King Sunny Ade. lọ́wọ́lọ́wọ́ báyìí yes tó ń ṣiṣẹ́ tó ń ṣe kan lórí stage àti wà 19 on stage anytime ẹ bá ń perform bẹ́ẹ̀ni lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ̀yin onílù mélòó. a ní olómele méjì a ní sakara a ní lead ìyáàlú a ní lead àpàlà méjì bákìn rhythm àpàlà méjì àwọn mẹ́ta la sáwà lórí àpàlà so lórí ìyẹn kóńgà keyboardist jìtá oníjìtá mẹ́ta bassist yàrá tenor and lead jìtá drummer àwọn elégbè mẹ́rin so oní àfúnṣe oníṣẹ̀kẹ̀rẹ̀ so bá a ṣe wà lórí stage. elégbè mẹ́rin ṣé wàá ní nǹkan tó ń coordinate gbogbo yín pọ̀ ní àbí oníkàlùkù ti mọṣẹ́ tó máa ṣe tí bàbá bá ti wà lórí stage ṣé ó ní nǹkan tó máa ń kó óyá. mo fẹ́ lè sọ pé àṣẹ ìrìn àjò yẹn lórí pé nǹkan báyìí ọwọ́ bàbá ló wà torí tí wọ́n bá dé ọ̀nà tí wọ́n bá gbà yọ la máa tẹ̀lé torí kò sẹ́ni tó máa mọ̀ pé bíbá ẹ̀ náà fẹ́ gbà yọ so tí wọ́n bá dé ìgbà mi báyìí lè wà lórí stage kankan fẹ́ ṣe pé ẹ̀jẹ̀ àṣẹ ní concert bíi American show ká kọ́kọ́ fi ṣe ilẹ̀ ní so ká tó wá bẹ̀rẹ̀ lágbájá ẹ pè nǹkan fún mi ká tó sọ̀rọ̀ nípa àgbàtẹ travel lọ sílùú Amẹ́ríkà àwọn aráalé wọ́n ti bá àbá travel ẹ pè nǹkan fún ẹ kí nǹkan àwọn aráalé tún gbọ̀n kọ́mọ̀ pa àjíwà bí pẹ̀lú mi kò ní bàjẹ́. gẹ́gẹ́ bí àlùjọ àbẹ̀wé. ẹ já mi ìfowópamọ́ mọ́ ẹ ti sọ fẹ́ sọ bóyá àlùjọ bẹ́ẹ̀ ṣe máa ń tá ní ìṣe kọ̀ pé nǹkan fún wọn. ok gẹ́gẹ́ bí ilé ìtúnfẹ́ lù yìí màá sọ story kan fún yín lórí ẹ̀ nígbà ayé dáàdi wa tá a bá fẹ́ ṣe òkú àgbàlagbà bá kú wọ́n máa ń a máa ń ṣe kinní kan wọ́n máa ń ṣe bíi ìgbà tí wọ́n ń ru ọ̀ṣun kinní ọ̀ṣun yẹn a máa ń fi ṣe ìtẹ̀yìn fún àwọn onílù tó bá jẹ́ àgbà so ó bá jẹ́ pé onídùúdú lọ́kàn onídùúdú ló máa ru kinní yẹn àyẹn la máa ń pè tó bá jẹ́ òǹbàtà ni òǹbàtà náà máa ru tó bá jẹ́ alápèsè ni wọ́n sà ní gan so ó wá dìbò pé kinní yẹn ààrẹ ìlú wá fi dáàdì mi ṣe pé òun ni kò máa ṣe kinní yẹn so ààrẹ ìlú ńgbàtà ààrẹ ìlú yẹn wá kú ààrẹ tó wá jẹ ní tó ń dùdú yẹn ńgbàtà ṣòkú kan a bá pagbo lọ́jà àtijọ́ tá a fẹ́ máa lọ lé bàtà fẹ́ máa lọ lé yẹn ni ariwo sàǹgbà ni ààrẹ ìlú wa sọ pé àní lọ gbé ìlú yẹn padà sílé oníbàtà àwọn bàtà ni wọ́n dẹ̀ máa ń dìlù yẹn ètò wọn ti fẹ́ tọ̀tẹ̀ bọ̀ agboolé ti wá nílé ìrorò là ń pè láyé tẹ̀ family oníbàtà ni mí family òní àpèsè ni mí family òní ìlú nílé ìrorò ẹni ìyàsá àti máa ru àyẹ̀ ń bẹ̀ náà la máa gbé kalẹ̀ sí ó wá jẹ́ pé oníbàtà nìkan ló ń ṣe bàbá yẹn wá ní kí wọ́n ń ṣe tí onídùúdú ò lè ṣe so wọn ò dé sọ fún dáàdi wa tẹ́lẹ̀ wọ́n ṣáà sọ pé ilé ààrẹ ló ń dùdú náà fẹ́ lọ gbélú yẹn lọ láriwo bá sọ lọ́ba ti kò sí ohun tó jọ kò sí ohun tó dáàdi wa wá dúró láàrin ìjà ó yẹ kí wọ́n gbé àyẹ̀yẹ̀ rù wọn kí wọ́n máa lọ ariwo yẹn ni wọ́n ṣáà ń fà lọ́jà dáàdi wa pé àbúrò mi tó wà nílé kejì yẹn dáàdi tiẹ̀ ó jàbúrò bàbá tèmi òun ló ń lùlù ìlú yẹn òun ló ń lùlù fún wọn lọ́jà ìlú bílẹ̀ yẹn so wọ́n á ń bi dáàdi mi pé dáàdi mi wá pè é lọ́wọ́ ẹ̀ pé Àkànó kí ló ń ṣẹlẹ̀ rí òun náà máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kí lẹ fẹ́ ká ṣe nísìn nígbà wọn ló di pé wọ́n máa sọ pé ilé onídùúdú náà máa gbá yẹn lọ ṣé ń gbà wọn náà jọjọ sọ lẹ́nìkan bí bàbá àbúrò mi tó wà mẹ́ẹ̀ bó ṣe kìlù mọ́lẹ̀ ni ló bá ní ìgbà yìí lọ́la ọmọ Ojubanire ó di ilé ìrorò ká tó fìdí àyẹ̀ kalẹ̀ ó di ilé ìrorò omílẹ̀ bá sọ mọ́ ṣe gbá yẹn ro dáàdi wa mọ́ ṣe gbé lọ sí wọ́n ṣe wá lọ sọ àyẹn kalẹ̀ sílé ìrorò padà ni so ń gbèbí náà wá dẹ́kọ̀ ṣàṣà rẹ́kọ̀dì ní mi ìlú yẹn sí so débi pé lọ́wọ́lọ́wọ́ tí mò ń sọ yìí òun lù Wasiu Ayinde ń jọ àpàdé ó fìlú yẹn kì mí so Wasiu wa pé òun lù ẹ̀ pé òun láìkì òun tó ń wí kí ló ń wí ẹ̀ wá sọ pé bọ́dọ̀ nǹkan lòun máa ń kì bẹ́ẹ̀ pé tó bá jẹ́ bẹ́ẹ̀
ẹlò kẹ wá àlòjò kan support ẹ̀ èèyàn nísìnyí wọ́n bá play wọn lè ṣe kán má lò so nǹkan tí mò ń sọ nípa ọ̀rọ̀ ọlù lẹ́ẹ̀kan nìyẹn pé ẹni bá fẹ́ kọlù ó gbọ́dọ̀ nù ẹ̀wọ̀n pọ́lá pé bàbá gbọ́lù bẹ́ẹ̀ni àti pé bàbá ti yẹn náà wà create bẹ́ẹ̀ni ló jẹ́ kí ọ̀rọ̀ yẹn tó bó ṣe lọ ni. ẹ pè kọ́kọ́ fún wa bàbá mi. ẹ pè kí ni ẹ padà fún ọ. ẹ pè. omele ẹ mọ́lù yẹn o. so bí láyẹn ṣe tún lọ́n tiẹ̀ ni. bàbá nìyẹn. báwo ni bàbá ṣe ń ṣe rẹ́kọ̀dì ṣé bàbá ti máa ń kọ́lẹ̀ ni ṣọ́ ti máa ń fún yín jó ni tó dá máa ń gbọ́gbọ́n olórin míì wọ́n ń ṣe rìhásà nǹkan kan wọ́n á wọlé ẹ fún wa ní àìdí ẹ̀ tẹ́ bá fẹ́ ṣe rẹ́kọ̀dì. òun bẹ́ẹ̀ sí rìhásà rẹpẹtẹ lọ́dọ̀ kí Sunny Ade táwọn bá ti ṣe rìhásà lórí orin wọn pẹ̀lú kọ̀ǹpútà wọn á wá kọrin ẹ pẹ̀tọ̀ ọ̀yá ohun tá a fẹ́ kọ nìyẹn náà ẹ lọ ṣiṣẹ́ lórí ẹ̀ àbádẹ́ ti ṣiṣẹ́ lórí ẹ̀ àwa dàpọ̀ àkàn rọ́ọ̀nù studio ìyá náà ni. lára wọn tá a ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ẹ̀kan náà wọn àgbà onílù ni wọn bàbá mi dáadáa ni wọn bàbá tìmí bàbá Alhaji ti Amiyu bàbá àgbà ni mo wá gbọ́gbọ́n ṣọjọ́ bí láìpẹ́ yìí. bẹ́ẹ̀ni lọ́jọ́ Wednesday. mo bá yín sọ̀rọ̀ níjọ́ yẹn ẹ wá náà ń lọ sọ́dọ̀ ọ̀gá yín. bẹ́ẹ̀ni mo béèrè ọ̀dọ̀ ọ̀gá yín sọ́dọ̀ kí sọ nínú ọ̀dọ̀ Alhaji tí wọ́n gbà jọ ṣeré mọ́ náà ń pé ṣe bára yín lórí kíni ni mo wá fẹ́ kẹjọ nínú ẹ̀ fún mi torí bí ṣe gbọ́ inú mi dùn pé ẹ tún wò pé láti ẹ̀ wò pé bàbá àti ìdábọ̀ sí lójú ọpọ́ nǹkan báwo ló ṣe jẹ́ ṣé ẹjọ́ lù lórí stage ni àbí ẹkọ̀ gbọ́n pa wọn àbẹ́ ẹkọ̀ mọ́ wọn ni ẹ bá mi yànnà náà yẹn bó ṣe rí. ẹ rí Alhaji tí a mi èèyàn ni wọ́n àgbà tó ń jẹ tó fẹ́ kọ́mọdé jẹ ni látọjọ́ tó ti mọ̀ pé mo wà lọ́dọ̀ King Sunny Ade wọ́n ti sọ mí dọmọ mo ṣe wà nísìn ọlá pé mi ò sọ fún wọn lónìí ni wọn bá wà ń bí báyìí mi kàn fẹ́ wàhálà wọn ni wọn bá wà ń bí báyìí lónìí so bẹ́ẹ̀ ti torí pé mi ò sọ bí wọ́n bá ti rí mi báyìí ni wọ́n máa dùn sí mi gan wọ́n dẹ̀ máa ń bá mi sọ̀rọ̀ advice pé bí ilé ayé ṣe rí bí ayé ṣe rí bó ṣe rí kódà àwọn sọ débi pé ohun táwọn dà léni wọ́n ṣe dá wọ́n sọ òkè mi náà ń kọ́ kí n mọ ohun tí mò ń ṣe bàbá mi ni bàbá mi tó dáa ni. Bàbá ẹgbẹ́ wà tó jẹ́ ẹgbẹ́ Abdon. bẹ́ẹ̀ni mo kí president Àyànkójọ mo kí yín bàbá mo kí gọ́fúnà ti ìlú Èkó náà. first president wọn náà ó wà bíbá yín fún. èèyàn wa náà ní gbogbo tó gbọ́n náà láti dé. àmọ́ a ti bá bàbá Àyànkójọ sọ̀rọ̀ náà ń pé láàrin onílù àti eléré àárín yẹn ń gbà mí ò kì í gún régé a rẹ̀ ti bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ rẹ̀ tí ní ó pín sí méjì ń pé lérè mi náà ní lára wọn ní onílù mi náà òun ní lọ́wọ́ ó di mẹ́rù bó di mẹ́rù ń pé ìgbà mi àárín yẹn ń ṣe fúgẹ́ bí experience tẹ́yìn ti ní nídìí iṣẹ́ láti ọdún tó ti pẹ́ mo fẹ́ torí ẹ̀yin náà ti máa lóríṣiríṣi náà kí lẹ rò bó ń fa tó máa di pé ọ̀gá iṣẹ́ ìrọ́sẹ̀ kíní kan ẹ̀yin náà dẹ̀ ti pé ẹ bá mi sọ bó ṣe rí kí lẹ rò àti pé báwo lè àárín yẹn ṣe máa gún régé tí onílò ní máa bínú sí ọ̀gá olóò tó lórí náà ní máa wọ pé wọ́n náà ti máa mú ẹ bá mi ṣe ọ̀nà náà. nǹkan tó máa ń fàjà ẹ ó póríṣiríṣi ẹlòmíì inú kí ọ̀gá kó máa sọ pé wọn ò fẹ́ nǹkan báyìí kẹ́niyẹn má lè kọ́ṣán rẹ̀ ìyẹn Abdon gangan fún rẹ̀ ò gbà yẹn láàyè wọn ò ní kó lọ fa wàhálà wọn ò dẹ̀ ní kó lọ rúdì sọ̀gẹ̀ àwọn míì dẹ̀ wà tó jẹ́ pé owó ló máa ń dálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá ò fẹ́ tọ́jú ọmọọṣẹ́ ìyẹn náà wà òun ló máa ń dá wàhálà alẹ́ jù so kí ló dé ń fa ọ̀pọ̀lọpọ̀ àwọn onílù náà ẹlòmíì tó bá ti àgàgà kọjá eléré tó ń travel out á ti wá wọ pé lápẹ́jà ti kú mẹ́ jẹ́ kí mi náà lọ bẹ̀ kó lè máa lé travel so eléré á ti wá wò pé nǹkan tó bá wá nìyẹn àmọye onílù tó máa rí kíní kan so ọ̀nà post ni onílù ẹ̀ kan máa rí pé ẹlòmíì gun stage so nǹkan tó ń kọ́ sí ẹni tí ò dẹ̀ sí ohun tẹ́lẹ̀ mi lè ṣe so àwọn nǹkan tí ètò tí Abdon ń ṣe lọ́wọ́ ń sin nìyẹn pé àwọn ò torí
kí ọ̀gá lè ṣe kíní dẹ́gbẹ́lẹ̀ o àwọn dẹ̀dẹ̀ fún pé torí pa ti dẹ́gbẹ́lẹ̀ kó nílùú máa ní òun jẹ́ bákan bẹ́ẹ̀ rìn ní ọ̀nà ẹ̀tọ́ ẹ̀ tí ọ̀gá bá wá ní okùnbi tó tọ̀ tàbí òun fẹ́ sáàkì lọ́nà tí ò ṣe àwọn náà sábẹ̀rẹ̀ nǹkan tó ṣe so kì í dẹ̀ ṣe pé táìtù kan wà pé tó bá ti dá ẹjọ́ gbà ó pension kò sí nínú iṣẹ́ eré so gbogbo àwọn àtúnṣe yẹn ni. Alhaji ṣó wá yẹ kí agreement wà téèyàn bá fẹ́ máa bẹ̀rẹ̀ sí bá eléré ṣiṣẹ́ ni pé onílù iye báyìí ni màá máa gba o kí kọ́lẹ̀ o kí lẹ rò fọ́wọ́n tó ń wò tó ń gbọ̀n yín báwo lè rò báàrin yẹ kó ṣe lọ. èmi gan fúnra mi ní ìsìn mo ṣe wà téèyàn kan bá fẹ́ lọ lò fẹ́ léré kan tó bá take advice lọ́dọ̀ mi ní mi á dùn pé kó ṣe agreement torí láìsí ìjà náà ló máa parí ló máa gbẹ̀yìn ẹ̀ ìjà ló máa gbẹ̀yìn ẹ̀ so but tó ẹni tó nílùú bá tilẹ̀ náà àmójú kò pé ọba àpá mílíọ̀nù tiẹ̀ ni sáfù mi lẹ́tọ̀ mi ìjọ àbáta ọba àkówó lọlé tó bá ti fún mi lẹ́tọ̀ mi níwò bẹ̀ bẹ̀ tíjọ́ tí ọba sí títà fún mi lẹ́tọ̀ mi kó pé ẹ mọ̀ pé n bá ti lọ sí ti mọ̀ pé 5,000 ni mò ń gbà ni màá gbà mo ti mọ̀ pé 5,000 ni màá gbà lọ́wọ́ ọṣẹ́ mi tí ọlọ́run ajé bá wá lára ní tàbí tèmi náà ti fi òkè yẹn tó bá kun bẹ̀ tí mọ̀ pé 5,000 yẹn ó dúró so èmi gan máa sọ fún yẹn pé tó bá possible ṣe agreement but kò wá sí ṣàṣà olórin wo lèyẹn fẹ́ bá ṣe agreement lásìkò elébi onílù mi wà tọ́jú pé òun náà fẹ́ lọ́jọ́ orúkọ ni mo bẹ́ẹ̀ bá ìṣe bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nísìsiyìí pé gbogbo ń lù nísìsiyìí kò sí ọ̀pọ̀lọpọ̀ òfin bẹ́ẹ̀ lè star mọ́ torí nǹkan rẹ̀ ló ti ń pọ̀ jù. ẹ ṣe bàbá torí ó bá ṣe gbẹdẹ bẹ̀rẹ̀ náà fọwọ́n tó ń wò ó lé náà èmi náà tí ò mọ̀ tọ́lẹ̀ ń gbẹ́ látẹ̀ní ẹ̀wọ̀n á fẹ́ mọ bó ṣe lọ gangan mo dúpẹ́ lọ́wọ́ yín àmọ́ ṣé kò ń ṣe pé èmi máa ń rò pé ṣé béléré bá ṣe pa ó sí ṣé òun náà ni àbí nígbà tí bá ń gba 5,000 ló fẹ́ máa gbà tó wá pa mílíọ̀nù ṣé mílíọ̀nù yẹn kọ́ lé yẹ kémi náà fi gbowó ni. ńgbà bá ti jọ ṣàdéhùn pé iye tẹ́ máa gbà ní kò bá ka bílíọ̀nù yọ̀ ń lọ ní tiẹ̀ nìyẹn. èmi ò wá lè ṣírò àdéhùn yẹn. so ohun tí àdéhùn fi ṣòro ṣe nìyẹn bẹ̀tíjọ́ tí ò bá tún sí ọjà náà bóyá òjò rọ̀ ní play onílù àgbẹ̀tọ́ ẹ̀ so bó ṣe kọ́ gbọ́dọ̀ àwọn ẹlòmídìí máa sọ di wọ́ọ̀mù lọ́wọ́ pé sáré pa àṣẹ kíní kan ara nǹkan tó ń fàjà nìyẹn. kí ni ìbáṣepọ̀ yín àti King Sunny Ade lórí ọ̀rọ̀ yẹn kí ni ìbáṣepọ̀. èmi ò ní parọ́ mọ́ lọ́hùn kan téèyàn ò bá ṣe mí ẹ̀ sọ pé ó ṣe owó táwa bá pa àjọ ojúmọmọ ni kò ọgá ò ní síkírìtì kan pé ó ń gbowó kan lọ. open door ni. ẹ̀tọ́ wa aláìtọ́ tá ń gbà ẹ̀tọ́ wa ló dẹ̀ ń fún wa so bí tiẹ̀ ṣe rí nìyẹn kì í sì ṣe pé iye báyìí lẹ́gbọ́dọ̀ máa gbà bàbá ṣe tà sí náà. bẹ́ẹ̀ mi ṣe rò bó dá nìyẹn bóyá káwọn eléré mi náà lè kọ́ lè mú wà mú máa lé. ọ̀pọ̀lọpọ̀ eléré mi wà tó yẹ pé tí wọ́n bá ní play márùn-ún lọ́sẹ̀ ó lè jẹ́ Tuesday ni wọ́n ṣe fowó wọn rẹ́ńjẹ́ tí wọ́n ní wòye wọn para wọ́n pọ̀ lọ rẹpẹtẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí mi ò bá rú wọn tó o báwo àlọ́jọ́ quality náà kò sí rẹ̀ àjọ ń. ẹ ṣe bàbá ẹ̀yin ará ilé ṣẹ́ni bá ṣe ń mu mọ̀ pé bá ṣe bá ṣe ní lọ́jọ́ bíi bàbá àmọ́ aláti mélèé náà fún ará ilé náà bẹ́ẹ̀ ṣe ń sọ kalẹ̀ tí yọ̀nà náà ẹ̀ ọ́dẹ̀ ti yọ̀nà náà oríṣiríṣi nǹkan fún wa náà táwọn ará ilé náà ti ta máa dì mú yálà ọjọ́ lónìí torí lóòótọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn olórin ẹ lọ́ máa focus èmi máa ń sọ tí ò bá sọ nílùú kò sólórin wàláhì tí ò bá sí wọn kò sí nǹkan tó fẹ́ kọ lóòótọ́ mo sọ. bàbá kó tó di pé atúmọ̀tẹ́kọ́ máa díjọ́ mi ọjọ́ rẹ̀ náà iṣẹ́ ìlú yìí tẹ́ bá ń wọ́n ṣe ń wò yín lé báyìí sìn òbí ń wò yín nǹkan kan ń wò yín ṣé lè sọ pé òbí kọ́ gba àwọn ọmọ láyè kí wọ́n lọ lù yín pé fọ́ọ̀mù òbí tó ń wò yín báyìí. kọ́ gba àwọn láyè torí mo fẹ́ lè sọ pé Nàìjíríà yìí ni ọ̀pọ̀lọpọ̀ ti pọ́n nílùú lẹ̀ tí ìlú bá dé ìlú òyìnbó tí n bá fi lè bọ́ọ̀lẹ̀ tí mo wọnú ilé tí n bá fàlù yìí dání lásán àwọn òyìnbó tó máa tẹ̀lé mi á tó mílíọ̀nù tí wọ́n máa bá mi fún wa máa fà mí tí wọ́n máa bá mi ya fọ́tò. nígbà tẹ́yìn travel yẹn ṣe ẹ̀yin náà ti níyàwó òyìnbó tó dúdà ń pè yẹn lẹ́wọ̀n nílùú máa ń sábà ṣe tó bá ti travel bẹ́ẹ̀ yẹn ẹ̀ níyàwó. èmi ò wá fẹ́ òyìnbó nítorí pé mi ò rẹ́dí àti dúró ọ̀pọ̀lọpọ̀ tó bá rẹ́dí àti stay long ló máa ń ṣe kíní yẹn á fẹ́ òyìnbó láti fi lè gba ìwé ẹ̀ èmi ò tí ì ṣe yẹn. ṣe máa ṣe ni ẹ ti lè sọ mo kí bàbá tí mi bàbá dídì sọ fún mi ni pé píkṣọ ọmọ mi òyìnbó lélẹ́yìí ń gbé kínní bàbá dídì fi hàn mí ni ẹ fẹ́ jọ bàbá yẹn o. bàbá tí ń dè
bẹ́ẹ̀ bá lọ lóyìnbó ní ìsìlẹ̀ àti pé òun fẹ́ lọ jókòó síbẹ̀ tó o bá ṣiṣẹ́ kárakára ò lè méèkì ẹ̀ so ẹ bá dẹ̀ ti mọ level bí tó ń lọ kó nílùú yìí náà nǹkan rí wà ń bẹ̀ tọ́ lọ́run bá jẹ́ kó mọ̀ yẹn lọ́wọ́. ẹnẹ travel pẹ̀lú bàbá ń gbà kọ lọ lólympics àbí nǹkan. bẹ́ẹ̀ni travel ń pè kíní báwo ni ìrìn àjò yẹn báwo ló ṣe jẹ́ àti pé ṣé kò sẹ́ni tó sá lọ́nà yìí tí ó padà wálé. trip méjèèjì ta lọ kò sẹ́ni tó sá gbogbo yín lọ́gbọ́n yín gbogbo ara lọ́dọ̀ àbọ̀ wọ́n ṣe ọlọ́run. àdúpẹ́ lọ́wọ́ lọ. ẹ bá mi kí gbogbo wọn nílùú káàkiri lágbàláyé tán wòye bá mi kí wọn bọ́ ṣe ń wòye bá mi kí wọn tán wà lọ́tọ́ àlámẹ́ríkà káàkiri bá mi kí wọn. lọ kí gbogbo ẹ̀yàn ọmọ Àyàngá ló ti lé toko Àyàngá ló àgbè wá o igi gbogbo tí ń sowó ni afúnijẹ afúnita amúnidélù téèyàn ò dé rí ọ̀pọ̀lọpọ̀ lólùlù tí ò tiẹ̀ mọ́ há tẹ́kùn pàrà lóyìnbó òṣèré ni nídìí iṣẹ́ yìí náà ni àdúpẹ́ o gbogbo ẹni tọ́lọ́run bá pín lérè nídìí iṣẹ́ yìí ẹ̀dì Àyàngá ló mú kẹ̀dẹ̀ fi ṣòótọ́ mo kí gbogbo ẹ̀yàn ọ̀gá lọ́gà tẹ̀ ti wà níwájú wa bí irú àwọn bàbá Alhaji tí a mi yú gbogbo wọn Alhaji mo tí kọ́lọ́run bá fọ̀run kẹ́ wọn gbogbo àwọn elders tó tún wà tá a mọ̀ so ọlọ́run àpọ́n ilé iṣẹ́ tẹ́ ẹ ṣe náà tẹ́ ẹ fi sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ti fọ̀pá kọ́ iṣẹ́ náà ò ní dògùn mọ́ yín lọ́wọ́ gbogbo àwọn ọmọ tẹ́ ẹ fi lé lọ́wọ́ sojú ẹ̀mí yín báyìí wọ́n á máa rí ṣe gbogbo ọmọdé tún kí gbogbo àwọn àtàtúnjọ jẹ́ sẹ́ẹ̀tì náà irú Alhaji dé rojú Onilu barista Alhaji ọ̀rẹ́dẹ̀ bí ń gbé gbogbo wọn lọ rẹpẹtẹ bẹ́ẹ̀ lọ́ba yìí pé kò bá síbi tẹ́ ń lọ táìmù ọ̀gbà yín láàyè gbogbo wọn ni wọ́n bá yín bí báyìí wọn kí gbogbo wa gbogbo á fi iṣẹ́ yìí gbogbo ẹni tó ti lérè ń bẹ kò ní bàjẹ́ o gbogbo ẹni tó jẹ́ sì ń wojú ẹ̀ iṣẹ́ yìí náà á tún gbé wa lékè o iṣẹ́ yìí wọn ò ní fi bú wa o ọlọ́run Elédùmarè Àyàngá ló àgbè wa o. bàbá ẹ bá mi fi sign out tí ẹ bá mi fi sign out bàbá wa nìyẹn onílù King Sunny Ade ẹ jẹ́ kó fún wa ń lù ẹ mú yẹn nu kẹ́tù ṣe kí kẹ́ mú sí. àwa ń lọ o ó dìgbà ó ṣe ká má fi yára wa ká má fàrò yára wa o a pàdé láyà tàlàfíà o ẹ ṣé bàbá ẹ ṣé mo dúpẹ́ o kò ní bàjẹ́. Thank you very much. ètò àgbààgbà èní nìyẹn bàbá aláwọ̀ pẹ̀lú látàrí àti jomi tó rọrọ̀ legendary onílù ni wọ́n ẹ̀yin náà mú àtọ́jọ́ tó ti pẹ́ wọ́n ti mú láti ilé wọ́n dẹ̀ ti mú wọ̀lú Èkó ẹni bọ́ ṣe mú bọ́ ṣe bẹ̀rẹ̀ bàbá yẹn kì í dàrú bàbá jẹ́rẹ́ akọ̀rin tàyìn làkọ́ tó wà pẹ̀lú bàbá wa King Sunny Ade lọ́wọ́ pẹ̀lú báyìí ètò àgbààgbà ni àwọn àṣà wa èdè wa gangan lọ́wọ́ àwọn ambassador culture gangan lélẹ̀ à ń gbọ́dọ̀ fi wọ́n ṣeré bàbá mi fọ́ bá fẹ́ kàn sí yín bá mi fi aago yín sórí afẹ́fẹ́ kọ́ pé mi. tí ẹ bá fẹ́ rí mi ẹ pè mí sórí aago 080 37 11 9202. ẹ bá mi pè lẹ́ẹ̀kan sí 37 11 9202. ẹ ṣé bàbá ẹ pé bàbá ẹ fẹ́ rà lù ẹ fẹ́ tà lù ní ẹ fẹ́ kí bàbá ṣe private session fún yín ní ẹ kí bàbá bẹ́tò ní ṣe lọ ní ètò àgbàgbà lórí amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa èjìrẹ́ náà ni ládùn ṣàtọ́kù lẹ́ni láwálé tẹ̀mọ́wọ́ ẹ̀hún ló wà lẹ́yìn ilé tó dúró gbọ̀ngbọ̀n pẹ̀lú Sunday ayọ̀ ọbaṣẹ́ oníṣẹ̀gẹ́ náà ṣe kí ló dúró gbọ̀ngbọ̀n ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àtúnrí ó dijọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.